gbọ́ mi dáadáa, má gbé kúrò. Tó bá ti rí fídíò yìí wò, ìrọ̀rùn ti dé bá ayé rẹ. Ẹ gbọ́ mi gbogbo ẹ̀dá alààyè. Mo fẹ́ jẹ́ kí nǹkan kan yí ọ nínú ayé yìí. Àìrìn jìnnà láàrá bukí ọ̀kẹ́rẹ́. Béèyàn bá rìn jìnnà, alanu á mọ̀ pé mẹ́wàá wà. Bó o bá ti rí iṣẹ́ yìí kíra rẹ kú oríire. Ìwọ tí ìdí ọjọ́ pípẹ́ ń bẹ lára rẹ. Ìwọ tí ogun monitoring spirit ń dà láàmú. Ìwọ tó ń làlákàlà, ẹlòmíràn á sùn. Odidi ọkùnrin kó tó jí á ti ní ìbálòpọ̀ lójú àlá, á ti bá nǹkan ọmọkùnrin ní gbogbo ara rẹ̀. Obìnrin mìíràn lójú àlá báyìí ó máa kiri ni. Ẹlòmíràn wọ́n ti lo ògo rẹ̀ lójú oorun, nígbà tó di ayé wọ́n ti gba owó lórí rẹ̀. Abálájọ tó fi gbọ́jà lẹ̀ tó fi rí ìta. Nígbà tó jẹ́ pé ọjà tó yẹ kó tà lójú ayé ojú oorun ló ti ń tà, wọ́n ti gbowó lọ́wọ́ rẹ̀. Ẹlòmíràn wọ́n ti gba ògo àìsìkí tó yẹ kó nílò láyé, wọ́n ti fi ìbálòpọ̀ tó ń jẹ ojú oorun gbà á lọ́wọ́ rẹ̀. Ìdí ọjọ́ pípẹ́ níbẹ̀ lára ẹlòmíràn àìsàn ni. Ẹlòmíì fòníkúfọ̀lá dìde, stroke ọjọ́ pípẹ́. Ìwọ máa ń lo iṣẹ́ ni, kò kí ń ṣiṣẹ́ lára rẹ̀. Wọ́n ní ọwọ́ òun àgbà ń bẹ lára rẹ̀. Obìnrin mìíràn ìdí ọjọ́ pípẹ́ níbẹ̀ lára rẹ̀. Àìdá oko lára bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀. Gbọ́ mi, iṣẹ́ tó ń wò yìí iṣẹ́ àtúndè ni. Epo ọ̀pọ̀ àti èédú ló nílò. Ohun rèé Yabaru Adalefi. Gbọ́ mi dáadáa o. Èmi ò sọ pé kó má sọ pé àwọn òwò tún lè léyìí. Ṣé iṣẹ́ babaláwo ni? Eléyìí kì í ṣiṣẹ́ babaláwo. Epo ọ̀bọ̀, ta ni òun epo ọ̀bọ̀? Ta ni kò mú èédú tó fi ń dáná kolopọ́ọ̀tù ńlé? Gbọ́ mi, àṣírí ni lànáì ló mú kúwọ̀ gangan sọnà túnù. Báwo ni wàá ṣe ṣiṣẹ́ yìí? Ẹ̀yin tẹ́ ti wà nínú ìdí ọjọ́ pípẹ́. Bí ìwọ tó bá ń wo ní ìsàn tàbó bá ń gbanilà, tó bá rí ṣe lásán tó rí méjèèjì yìí lọ̀pọ̀ pẹ̀lú ọṣẹ. Ibù kan kó jẹ́ pé ayé ti kọwọ́ bọ ẹnìyẹn lára dandan ni kí wọ́n túwọ́ lọ́rọ̀ rẹ̀. Nítorí bí ọkùnrin bá jókòó á dìde, bóbìnrin bá jókòó á dìde, bí ọmọdé bá jókòó á dìde, bí àgbà bá jókòó á dìde. Kò sẹ́ni tó bá jókòó láyé tí ò ní padà dìde. Iṣẹ́ yìí tó bá rí ṣe, gbọ́ mi dáadáa, bí wọ́n bá jókòó lórí ọ̀rọ̀ rẹ̀ dandan ni kí wọ́n dìde, nítorí àṣírí ni. Èrú àdàlẹ́ àfàrà. Ẹ gbọ́ mi gbogbo ènìyàn. Nọ́mbà mi rè 07016014790. WhatsApp nọ́mbà mi nìyẹn. Kọ́ni nọ́mbà mi náà tún ni. Tó bá ti gún méjèèjì pọ̀ pẹ̀lú ọṣẹ tó lè wẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo, pẹ̀lú ìyẹ̀pẹ̀ aago kan ọ̀sán, tó bá ti lọ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó tán, ó di àṣírí. Jọ alẹ́ ni wọ́n ń wẹ̀. Tó bá ti wẹ̀ ní alẹ́ ó tán. Mi ò tí ì mọrú ìdè tí wọ́n dẹ̀ sí, mi ò fẹ́ mọ bí tí wọ́n parí ọ̀rọ̀ rẹ̀ sí. Dandan kó tu ọlẹ̀. Ìwọ lọ́wọ́ wàá rí àlá tí wàá lá, wàá dúpẹ́, wàá yan Ọlọ́run lógo. Bó bá fẹ́ jẹ́ kí iṣẹ́ yìí wọ́ọ̀kì fún ọ dáadáa, fi àdúrà ránṣẹ́ sí mi kó sì sí ẹ̀rẹ̀. Má jẹ̀mú bẹ̀ nìyẹn. Type àdúrà sí mi kó sì sí ẹ̀rẹ̀. Èmi ò ń fi iṣẹ́ tí ò bá ti confirm. Èmi ò fi ilẹ̀. Iṣẹ́ tá a bá ti ṣe tó confirm ni. Wòlíì làwa, àṣírí dẹ̀wà. Mo wá bẹ̀ yín tẹ́ ń bínú, ẹ má bínú. Iṣẹ́ oríran mi òun ni mò ń ṣe. I love you.